mo ma dáná kéèyàn dé pè mí fún báńgbà tí ṣe pé mo polówó lórí rédíò mo dẹ̀ débí for the past 5 minutes báyìí mo dẹ̀ ń pe nọ́mbà ẹ̀dẹ̀ ń sọ pé ẹ̀ ń bọ̀ ẹgbẹ́ ẹ̀ nídìí àti tó kalẹ̀kùn ẹ wọlé. ọmọ ológo ó yá máa lọ já lọ bó ẹ wọlé sínú mọ́tò ń sìn ẹni já máa lọ sẹ́mi mo mọ destination yìí. o mọ bí tá à ń lọ. ibo lẹ ń lọ. à ń lọ bá a ṣe ń lọ yìí sìn mọ́ṣúárì là ń lọ straight. èmi àti ta ni. èmi àti ẹ tàbá kú mọ́ṣúárì a máa gbàbẹ̀ lọ hospital. mo gbé wọn láńdíkà. kú lọ hospital à ń gbàbẹ̀ lọ sí Yaba. ẹ̀yin ẹ̀ dá lọ Yaba níbi tí wọ́n ti ń wọ àwọn èèyàn yín èmi àti yín kọ́ la jọ ń lọ Yaba. mo mà wá dáná láyé mi ọ̀nà ẹ̀yìn àti ta ló jẹ́ sẹ́mi àti yín jẹ́ family member ni ẹ̀dẹ̀ lọ́nà yín jẹ́ kí ni gbogbo eléyìí ẹgbẹ́ ẹ̀ mo mà wá dáná o nígbà táwọn family yín mọ̀ pé wèrè yín kọ́ǹkì tó bá so yẹ kán ra browsing phone fún yín débi tẹ́yìn ó lè access app. mo ti padà tó jọ wèrè mo mà wá dáná láyé mi. ẹgbà ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ bọ́lẹ̀ mi lọ́mọ. o lọ bó mọ. mo ní kẹ́ bọ́lẹ̀ pé mi lọ mọ́ náà. o fẹ́ mọ irú èèyàn tí mo jẹ́. mo ti mọ̀ already. ó yá ní ìṣó bọ̀bọ̀ jẹ́ ká máa lọ. ẹ máa wo bọ̀bọ̀ ìṣá. ọmọ dáná láyé mi ọlọ́mọ mọ̀ jẹ́ ká mọ́ sí rẹ̀ láyé ká mọ́ rìn àrìn fẹsẹ̀ sí. àní kẹ́ bọ́lẹ̀ mi ẹ kàn dá ẹsẹ̀ bọ́lẹ̀ mi. ọ̀gbẹ́ni gbẹ́nu dákẹ́jọ́ bọ́lá ti mọ̀ pọ̀ lọ́mọ fún mi ní kọ́kọ́rọ́ mọ́tò kémi máa lọ ọ̀kí wọ̀ bọ́lẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. mo máa ti tún padà ẹ mọ orí àkọsí wàhálà ẹ kásẹ̀ kó lára dashboard ibi tán ló ń gbẹ́sẹ̀ sí mi ẹ mọ̀ wọ́ọ́rì. ọ̀gbẹ́ni òun ni mí lára. ẹ rí pé kí ni yóò start. kí ni o start. ẹ sà ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ kàn bọ́lẹ̀ bá mi rọ́ mọ́tò ìsíwájú. ok à ń lọ sáré náà. bẹ́ẹ̀ ni. ìbò ló forúkọ sílẹ̀ bá mi mú dání. no ẹ̀yin lẹ ní property yìí. mú dání tẹ. ẹ mú dání. àní mo fún ẹ mú dání. mo ti gbọ́ sà. kí ló ní kí n ṣe. ẹ tì í síwájú ẹ bá ń palẹ̀kùn dé ẹ palẹ̀kùn dé. mo gbé wọn láńdíkà. mo dáná mo tún pàdé wèrè láyé mi. àwọn bá lájọ rẹ lọ́jọ́ kan tó lára ẹ̀ ti yá. Jesus. Ṣé máa rí lẹ́yìn náà ṣe èèyàn mọ̀ pé Lunati. Jesus. ó ti gbé kó mi lọ. Mo jogún wèrè. I don't want peace. I want problems always.